lóòótọ́ ó ní àjọ NIS, NSCDC àti NCS wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ àmì ìbéèrè ló gbé pọ̀n. Ìjọba àpapọ̀ mà ti sọ̀rọ̀ lórí àwọn ìròyìn kan tó máa ń lọ nígboro ayé wípé ó mà ti bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ lábẹ́ iléeṣẹ́ kan tó máa ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ní Nàìjíríà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ iléeṣẹ́ ààbò ara ẹni láàbòlú, iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n àti iléeṣẹ́ panápaná CDCFIB ó mà sọ nínú àtẹ̀jáde kan pé òun ti rí lẹ́tà tí àwọn èèyàn máa ń pín kiri nípa ètò ìgbanisíṣẹ́ o, ìyẹn láwọn iléeṣẹ́ náà àmọ́ tó jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ gbáà. Akọ̀wé àjọ ọ̀hún Abdulmalik Jibril nínú àtẹ̀jáde náà ó mà ní ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ló ṣe kókó láti jẹ́ kí àwọn aráàlú mọ̀ pé ààrẹ gbọ́dọ̀ mọ̀ sí kí a tó gba àwọn èèyàn ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin. Onírúurú ìlànà òun la sì gbọ́dọ̀ tẹ̀lé kí a tó bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ kankan. Àjọ yìí ó fẹ́ jẹ́ kí aráàlú mọ̀ pé kí a tó máa gba èèyàn ṣiṣẹ́ o, a máa ṣe ìpolongo nínú àwọn ìwé ìròyìn, kò sì ní sí màgòmágó kankan nínú ètò náà. Bẹ́ẹ̀ ni a kò ní gba owó lọ́wọ́ aráàlú. Nítorí náà kí àwọn aráàlú ṣọ́ra gidi fún àwọn tó ń lo àǹfààní àwọn tó ń wá iṣẹ́ láti fi ọ̀nà ẹ̀bùrú láti gba owó lọ́wọ́ wọn o. Ṣáájú ní lẹ́tà kan ó ti kọ́kọ́ gba orí ayélujára kan nínú èyí tí ìjọba ti sọ pé kí ètò ìgbanisíṣẹ́ náà kó bẹ̀rẹ̀. Àmọ́ àjọ CDCFIB ó mà ti sọ pé kò tí ì sí ohun tó jọ bẹ́ẹ̀ lọ́wọ́ yìí, àti pé o iṣẹ́ ọwọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá mẹ́ni yàtọ̀ sí lẹ́tà tó wà lórí ayélujára yìí. Àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá wọ́n mà tó ti ń ṣe ìpolongo lójú òpó Facebook nípa bí èèyàn bó ṣe lè rí iṣẹ́ sí àjọ tó ń rí sí ìwọléwọ̀de ní Nàìjíríà NIS. Wàyí o kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yóò kéde ètò ìgbanisíṣẹ́ ìjọba àpapọ̀, bó tilẹ̀ jẹ́ pé ìjọba kò kéde irúfẹ́ ètò bẹ́ẹ̀. Àfojúsùn àwọn kọ̀lọ̀rọ̀ sí náà lọ́pọ̀ ìgbà òun ni láti jí àwọn ìròyìn kan nípa èèyàn bíi nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀, email, ọjọ́ ìbí tàbí àwọn nǹkan míì nípa ẹni tí wọ́n bá fẹ́ lù ní jìbìtì. Wọ́n ní wọn ò tí ì gbé síta o pé wọ́n ń wá yẹn, ẹ jẹ́ á ṣọ́ra o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, ká wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú àtàárọ̀ àkúṣe òní, àdúrà ẹnì kọ̀ọ̀kan apátá báyìí ni yóò gbà o.